ọ̀rìn ládùúgbò ọ̀n jáde ọ̀n wọṣọ ọ̀sán yúnra ẹ̀ náà ni títí ẹ̀ fi bàjẹ́. àwa adélẹ̀ ní ìsìn àtúnwá ń sọ fún ọ pé kó consider second ọ̀tún gbọmú yá jókòó bẹ́ẹ̀ o Ọlọ́run ni ó ràn ọ́ lọ́wọ́. bí èèyàn bá wà ní ìsìn tó bá sọ wípé church kan ni religious kan ní sèwù ìwọ gan ló ń ṣera rẹ orí ayélujára ẹ̀ la wà tí wọ́n ti náà kan ti ní ẹ má wo tẹlifíṣàn o orí ayélujára ẹ̀ náà la wà tán ti wá tọrọ ọ̀dáríjìn kọ́lọ́hún ò rán wọn ìwọ tún níbi tí ojú làdé yìí wà pẹ́ ń bẹ̀ bí èèyàn kan bá sọ fún ọ wípé kíní olúwa o kí ló ṣe rẹ́gísítírì bó bá ní o sì dúró ná tó o sì ti bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ tó o ti rí kan mú dandan kọ́ ni o mú lọ ṣọ́ọ̀ṣì yìí kí ló ṣe rẹ́gísítírì kódà kó jẹ́ mọ̀ mi mọ̀ ìdáná lásán lọ bá ṣe tán ti kẹ́rù orí rẹ̀ wá ń gan ní bẹ́ẹ̀lì fọwọ́ sí mọ́ tanra rẹ̀ wọ́n so ọ́ papọ̀ lórí ọ́tà ìyẹn ò ní gbéyàwó rí ó lálùbáríkà engagement nìkan lọ ṣe ìyẹn ò ní pé kọ́ ọmọ enjoy rẹ̀ rẹ́gísítírì sí lò kí ló ṣe rẹ́gísítírì ọwọ́ àjòkó wọ́n ní Mr. Right ò tí ì dé jókòó ẹni sì sọ fún wọn pé Mr. Right ò tí ì dé ó ti bí sun ó ti bí wàlẹ̀ ìwọ jókòó Mr. Right ń bọ̀ kò kàwé tó bí mo ṣe fẹ́ mi ò lè fẹ́ lẹ́vù mi kinní kan ni ṣé kinní ìyẹn máa fẹ́ kí lẹ́vù mọ́ rẹ kí lẹ́vù bá rẹ lémèlò ẹ̀kọ́ mọ́tò mélòó lẹ rà tó ń fẹ́ lọ mú tí ẹ̀ lẹ́vù háíháí yá jókòó Ọlọ́run mi yóò bá mi ràn yín lọ́wọ́.